Ọlọ́run ṣíjú àánú rẹ̀ wèmí Mutiu Akosho. Torí kò sí ohun tí ènìyàn lè ṣe láìsí yọ́nú Ọlọ́run. Akosho lórí irọ́ ẹ̀bùn rí ń bẹ lára mi, Ọlọ́run bá mi dá sí. Ọlọ́run máa sọrin dòkú mọ́ mi lára, fàṣẹ gbé mi jáde. Ọlọ́run máa sọrin dòkú mọ́ mi lára, fàṣẹ gbé mi jáde. Allahumma ya muqallibal qulub. Allahumma ya muqallibal qulub. Wala buzur wa muzarfu kayfa yasha'u bima yasha'. وثبت محبتي في قلوب بني آدم وبنات أوان صغيرا وكبيرا الأبيض والأسود أتى تتلبني بمال كثيرا ببركة اسمك الودود يا ودود وببركات اسمك البدوه يا بدوه يا وبهودا يا بيبا يا سيدا يا إلو الجين سيدا يا سو يا الله يا الله يا الله. Ọlọ́run mo ní o má sọrin dòkú mọ́ mi lára, fàṣẹ gbé mi jáde. Torí àwọn tó ń bí mi wọ́n ṣiṣẹ́ orin, ó níbi tó bá dé. Orin náà ń kọ́ nílé mọ́ mi, ó níbi tó bá dé. Àyàgálù ni wọ́n kú sọ́rí ọmọ sọ́kọ̀ bí nílé dádì mi o, ó níbi tó bá dé. Kí n tó tẹ́wọ́ gbé ọbọ̀ Ọlọ́run mi, dàkókò mi lọ, dá mi lọ́lá, jẹ́ kí n rí iṣẹ́ jẹ́ Ọlọ́run jẹ́ lálẹ́. Omele nìkan ni mo fẹ́ fi kọrin. Akosho lórí irọ́, omele nìkan ni mo fẹ́ fi kọrin. Torọ́ Ọlọ́run tó rán mi níṣẹ́ fẹ́ bó mi ṣe jẹ́ sí. Mr. Prudent máa foríjì iṣẹ́ tọ́lọ́run rán mi. Ọlọ́run ṣe mí láláṣẹ làjà ríre mi ṣe. Ẹ̀fì ní sọ́ọ̀sì o, kò gbọ́dọ̀ pariwo. Akosho lórí rán. Kulumbu mo di ọmọ gbẹ́lẹ́ ta fọ́bà gbẹ̀dẹ̀ lára dẹ́mi o. Ìyẹ̀rú òkè ara dẹ̀mí mo wẹ̀wò orin mo wọ́ ṣòkòtò ìlú. Kò má pọ̀ lápọ̀jù ẹjẹ́ ń yóò ẹjọ́. Akosho lórí irọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń dání sáyé. Ká dúpẹ́ o lọ́wọ́ ìbàdí o tó gbá tọ̀ sẹ́yìn tó ń bọ́ sára obìnrin. Akosho lórí irọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ikùn tó ròyún sínú. Ká tún wá padà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kóyún náà ń dọ̀ ọmọ. Sketo jẹ́ ló ń ṣọjọ́ bí o. Àgbáyé ló ń ṣọjọ́ bí. Olórin àgbáyé ló ń ṣọjọ́ bí o. Ọ̀gá ńlá kiri ló ń ṣọjọ́ bí. Sketo jẹ́.
lórí ran ó dẹ̀ tún ṣe lọ́ọ́ ṣe orin tuntun. So far so good. Èmi náà mo máa ń kọrin pé Akosho ibi àti bẹ̀rẹ̀ kọ́rẹ́ o. Àánú Ọlọ́run ló gbé wa débi. Báwo bá ti fọlọ́run sílẹ̀, Ọlọ́run wá gbé wa débi tó ga tí mo fẹ́ dé. Má gbèrè jọ nítorí Ọlọ́run. Ká tún wá dúpẹ́, tá a bá ti kọ́ lọ́jà mi o, Sketo jẹ́ wọn lórí àgbáyé. Ọlọ́run tó ní kó má ṣe jẹ́ kẹfẹ́ ìṣòpin ọdún láyé. Sọ̀rọ̀ ọdún kan lẹ̀dá máa ṣe tí oníṣẹ́ mi mọ́ o. Kò yẹ ni tó ń ṣọdún, kò yẹ ni tó lọ́dún. Sketo jẹ́ mo fẹ́ mú tọ́lọ́ fún mi ṣàdúrà fún ẹ. Ìwọ tó ṣe yìí ló ṣe sísì, àwa yìí là ó jọ ṣàmọ́dún. Sketo jẹ́ wà ṣe 70 lọ́la Ọlọ́run, àwa yìí là ó jọ ṣàmọ́dún. Láṣẹ Ọlọ́run wàá ṣe 57 bíi ti dádì mi Paso, àwa yìí là ó jọ ṣàmọ́dún. Wàá ṣe 60 lọ́lọ́lọ́run ọba, àwa yìí là ó jọ ṣàmọ́dún. Akosho lórí irú àdírẹ́sì ó gbọ́dọ̀ pọ̀ ju lẹ́tà lọ. Àdírẹ́sì ó gbọ́dọ̀ pọ̀ ju lẹ́tà lọ. Tá a bá ti kọ́ lọ́jọ́ bí ká tún dúpẹ́ lọ́wọ́ alátìlẹ́yìn tó ń ṣe dáadáa. Abdul Fatai Kọ́láwọlé mi wá sí ìhù ọ̀kọ́ Yétúndé bàbá Rihanna aláṣẹ Ria Entertainment aláṣẹ Ria Farm aláṣẹ Ria Store aláṣẹ Ria Lounge. Táyé fẹsà ìdí máa ṣe bínú nítorí Ọlọ́run. Àwọn aláwọ̀ akọrin orin òní kọ́ wá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀sà ìdí o. Àkọlà láwọn máa kọ́ lọ́lá oníṣẹ́ ńlá. Ìfẹ́ aráyé ṣàìdí point of correction. Ògbóǹtarìgì olórin Mùsùlùmí ni, ṣùgbọ́n ó jẹ́ Akosho kò gọ́ra ẹ̀ o. Ó jọ Akosho kò gọ́ra ẹ̀ o. Kò dúró sórí láìláìlá nìkan o. Kò dúró sórí súnmọ́ sẹ́rìmọ̀dá o. Ìfẹ́ aráyé ṣàìdí ló ń ṣeun. Kí ìnáwó Akosho ṣe yan. Wàrà fáànà o. Mọ̀kánà náà lè yàn. Olùgbàyìn Akọ́láwọlé. Ọlọ́run tó ní máa dúpẹ́ lọ́wọ́ yìí. Ọlọ́run má pa wá sí yìí fún wa. Akosho lórí irọ́ kó má pọ̀. Ẹ jọ̀ọ́ Haji Ibrahim òkèlè mi ti ìfararun bẹ̀ ó ti fara gbágbá. Olùgbàyè Akosho ẹ̀bà tí mú dání ò tún rárun epo mọ́ ó láéláé. Ó ń ṣe mí ṣe kí n sọ̀rọ̀ ṣùgbọ́n fowó dí mi lẹ́nu. Haji Ibrahim bámi Alabi Pasuma ṣe máa wí. Bámi Alao Malaika ṣe máa wí. Olùgbàyè tí jẹ́ wá sí ìhù ṣe máa wí. Ọ̀yá mẹ́lọ̀ tó pẹ́ nọ́tíkà ọmọ bàbá sójà ṣe máa wí. Ọ̀gá Olúwa dá mi láre kó sílé. Mo recognize presence yìí kó má pariwo. Adúpẹ́ lọ́wọ́ ẹ wá sí ìhù kọ́lọ́mbà wa dúpẹ́. Bó ṣe ń ṣe fún wa yìí pọ̀ Ọlọ́run wá sẹ̀sán. Gbogbo bó ṣe ń ṣe kò lè gbé. Gbogbo bó ṣe ń ṣe kò lè gbé. Ọkọ Yétúndé mi kò ní kú lọ́lá Ọlọ́run. Olùgbàyè bàbá Rihanna kò ní kú lọ́lá Ọlọ́run. Bámi Alabi Ajíbọ́lá Pasuma o. Gawusu Zamani. Bàbá ẹ kú kálẹ̀ o bàbá Wasila. Ẹ̀gbọ́n tó mi Ànábì Sulaimon o. Àníyàn lọ́rùn Mr. Lasmo. Bàmí Alao Malaika kú kálẹ̀ Serigi. Oríkèé ló sọ pé kúlù yẹ́rìjìun
ìlà asìlì báàsì mádìbà gbogbo nǹkan á máa padà sí ìpìlẹ̀ kúlú yàrìjù ìlà asìlì Akasho lórí rọ ìpìlẹ̀ fújì ìpìlẹ̀ fújì ìpìlẹ̀ fújì tójú ní tá à ń gbé dání pẹ̀pẹ̀ mi ló lórí fújì Akasho máa dúró tán pẹ̀pẹ̀ mi ló lórí wákà Mutiu máa tún jẹ́ kọ́ máa fi gàrí kó wà lọ́bẹ̀ fìlà láńdé sórí èdè ní kéwú kó má pọ̀ béèyàn bá ń ṣiṣẹ́ kan o gbọ́dọ̀ níwà iṣẹ́ yẹn ni. Akasho lórí rán o kò sí bó tilẹ̀ hùn ká mọ́ lọ́hùn tó olórin máa lólórin jẹ́ kò sí bó tilẹ̀ hùn ká mọ́ Kùránì tó olórin máa lólórin jẹ́ Akasho lórí rán kò sí bó tilẹ̀ hùn ká máa ṣiṣẹ́ tó iṣẹ́ àníwèrè nínú. Bámi Alabi olórin bá ń ṣe wèrè fúnra wọn bàbá tí wá lórin tó ń ṣe wèrè fúnra wọn kì í ṣe pé ó níyẹn ò dáa gbogbo iṣẹ́ ló ní ìṣòro tiẹ̀ kó ló yẹrí jíhùn ìlà asìlì tí mò ń sọ. Akasho lórí rọ ìbẹ̀rẹ̀ fújì dùn rẹpẹtẹ lórí rọ ìjà ló dé lórin ìdòwe ṣùgbọ́n ibi tí o bá sí Ọlọ́run níbẹ̀ rárá o Akasho lórí rọ́bì ṣètánì bá wọbẹ̀ ilé yẹn àtúbámbám. Akasho lórí rọ́ mi ò rìgírẹ́ẹ̀tì o pé mo mọ Kùránì dáadáa olórin mùsùlùmí láyé mọ̀ mí sí wọ́n dẹ̀ rin mi láàrin onífújì mi ò kábàámọ̀ torí pé kí ni àìmọye wa tó mọ Kùránì dáadáa Kùránì tá a mọ̀ Kùránì tá a kà wàláì àwùwà ẹ̀tọ́ yín àwa tá ń kọ́ wákà àwa tá ń kọ́ ní mùsùlùmí. Akasho lórí rọ́mì òbẹ́ nìkan ṣàkátà pàrà là máa sí tán. mo ní àwa tá ń kọ́ wákà tágbé Kùránì dání ìwà táwọn hù gan ó burú ju táwọn tó ń kọ́ fújì lọ sírè iná lọ́wọ́ dán ẹ̀gbọ́n mi máa wulẹ̀. aláṣẹ mi dídí ó ń tẹ́ ìbànújẹ́ ò ní ìkọ̀wé ó láéláé. Miraculous gbogbo nako kú ìsájú ìgbàlá ẹ̀mú ti hùn Akasho lórí rọ tìrẹ iná lọ́wọ́ ọdán Ọlọ́run kó máa fi ìyẹlẹ̀ láéláé. Akasho lónìí mo ti ń bá a bọ̀ ó tójọ́ mẹ́ta. ọmọ bá dé sìgá o bídìdì kù ìnáwó Akasho hòtẹ́ẹ̀lì àdáàrẹ̀ tán ẹkù ìnáwó ọjọ́ sí bàmí ló ṣeré ń bẹ̀ o Alabi Pasuma o lónìí mo ti ń bá bọ̀ o ó tójọ́ mẹ́ta. Mutiu Akasho mo ti ń bá bọ̀ ó tójọ́ mẹ́ta. kí làwọn olówó fi dá mi mọ̀ sírè iná lọ́wọ́ dán kí làwọn ọlọ́lá fi dá mi mọ̀ olùgbàyè kan láwọlé kí ló sọ mí dẹni yìí ìtẹríba ni. Akasho kí ló sọ mí dẹni yìí ìtẹríba ni. bídìdì kan lọ́hùn máa mà dáwọ́ ẹ̀ dúró rárá oore tó ń ṣe láàyè lọ́wọ́lọ́wọ́ àbí. ọkọ̀ ó ti bíyá alájà àṣìṣàtù o mo fọlọ́ ń ṣọ́ ẹ̀ ọkọ̀ ó ti bíyá tìrẹ ló ní kí n máa gbé gbogbo orin tí mo bá kọ orin mi ló ń ṣe. bídìdì Akasho ìdùn sórí olórin nílé àgọ́dọ̀ kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ àwa ti máa nà o wọ́n ti sọ pé lérè ńlá màlàkàṣọ Mr. Originator sórí àwọn tó ní lárí ilé mi bá ṣe tó bá dọ̀dọ̀ sínétọ̀ wo máa bá mi tó bá dọ̀dọ̀ gómìnà wo máa bá mi ó gbọ́ eléré ńlá màlàkà.